salasun muhlikatun. Yakumullah. Nǹkan mẹ́ta tí mo mú ní parun láyé àkọ́kọ́ ń bẹ ní alikiburi yawo. Ànábì ló sọ bẹ́ẹ̀ o. Sallallahu alayhi wa sallam. Alikiburu wa riya ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. méjì ni. Ọlọ́run ò ní kí wọ́n rí tu fún wa nílé ké ìwádìí tíra làwa tún fi rí pé alikiburu yawo kì í sì gbéraga nìkan alikiburu wa riya. Yakumullah. Mótómótó àti kárí mi. Àwọn ìyàwó Yorùbá ná Muhammad. Sallallahu alayhi wa sallam. A ní nǹkan mẹ́ta tí máa ń mú ní tètè parun láyé. Alikiburu wa riya. Kéèyàn orí rẹ̀ nírí pé òun nìkan náà lọ̀gá gbogbo nǹkan. Látòní lọ, mọ́rìíra rẹ̀ kọ́ jẹ́ nǹkan kan mọ́, torọ́ jẹ́ nǹkan kan. Yakumullah. Ń fọ ní ẹ̀xámpù tó fi jẹ́ nǹkan kan lónìí. Ọlọ́run kù ṣe inú àwẹ̀ láwa àsìkò tí gbogbo wa ti rù láwa yìí. Tó o bá ti sínú tán lálẹ́, kó o wá gbé gíláàsì síwájú báyìí. Mo kí ìwọlé bàbá wa àgbà ajétúmọ̀ bí àlù kí ló pè wọ́n. Alusumu wikowari koli azimani. Ọmọ ìyá mi dáadáa mi. Arimi ilaykum tahiyati wa salami. Arimi ilaykum tahiyati wa salami. Olóríire mẹ́wàá péré ni kó yóò bá nàbí sókè dáadáa. Sallallahu alayhi wa sallam. Mo kí àwọn ọ́fíìsà òjòrò ti wọ̀ o olóríire mẹ́wàá péré ni mo pè o. Sallallahu alayhi wa sallam. Àlójòrò èèyàn olóríire mẹ́wàá péré kó yóò bá nàbí. Sallallahu alayhi wa sallam. Alùkìlọ̀ pè wọ́n ti ẹ̀ Alusumuwi kowari koli azimani. ẹni tí ò ní fojú sunkún ọmọ kó yóò bá nàbí òkè dáadáa. Arimi ilaykum tahiyati wa salami. Mo kí jẹ́ létà. Arimi ilaykum tahiyati wa salami. Mọ̀lánà Kunfayakun salasun muhlikatun àwọn nǹkan mẹ́ta tí máa ń mú ní parun kíákíá. Tó sì jẹ́ pé bí nǹkan mẹ́ta ìbá ń bẹnu ayé rẹ àbí tó bá ṣàkíyèsí pé o ní kan bẹ́ẹ̀ ìparun rẹ ò ní ní àtúnṣe. Àkọ́kọ́ ń bẹ alikiburi ya o náà ní ìgbéraga àti kárí mi. Ìgbéraga àti kíni. àti kárí mi. Mo wá fẹ́ mú ẹ̀sáǹpù wa tó fi mọ̀ pọ̀ jẹ́ nǹkan kan ṣé ń sọ fún ọ. Tó o bá ti sínú tán lálẹ́ tó o bá ní gíláàsì lọ ya àwọn gíláàsì tó máa ń tóbi tó máa ń gbé sálò gírí wá gbé sílẹ̀ ńlẹ̀ kó wá bọ́ra rẹ̀ sí òkò ọ̀dáwọ́lẹ̀ ó rí kó jagun tán. Irú ìtàn nílé. Tó fi mọ̀ pọ̀ jẹ́ nǹkan kan nù. Tó o bá fẹ́ mọ̀ pọ̀ jẹ́ nǹkan kan tán bí gíláàsì ẹ̀ sọ wá wájú rẹ̀ ní o kó wá dáwọ́ méjèèjì tẹ̀lẹ̀ báyìí kó wá kúnlẹ̀ ó rí kó jẹ wúrẹ́ ẹnìkan kan ò jẹ́ nǹkan kan. Yakumullah. Ẹ gbàgbé ẹ̀ ẹ gbàgbé ẹ̀ ẹ gbàgbé ẹ̀ yín tí ń jẹ́ nǹkan lára rẹ tó fi rò pé ojú gbogbo èèyàn lọ yẹn tọ́lọ̀ ń bá mú kó mẹ́ òkú kúròfó láti òní lọ mọ́yìnrà rẹ nílì pé ojú ẹnìkan kan lọ mọ́ o torí pé ntọ́ onítòfin rò pé ojú ẹnìkan lọ yẹn àwọn kan ní lánàá wọ́n tán ṣáájú kiri àbí kiri yẹn tán ṣáájú wọn. Yakumullah. Kí ló ń ga pa sí ohun tó níyà àwọn kan ti ní lánàá níní tí wọn náà wá ní lónìí yẹn ó dájú pé àwọn kan tún ní lọ́la ìwọ náà padà máa wò lọ́wọ́ ẹnìkan. Ẹlẹ́ẹ̀kejì alahawa ó náà nífẹ̀ẹ́ nu bí yẹn bá ti nífẹ̀ẹ́ nu jù ọ̀rọ̀ rẹ̀ padà bọ́ sí ó lágídí tinú mi náà ni màá ṣe ó sì ti wá ṣe tinú ẹ̀ náà nísìnyí náà sìn Ọlọ́run ti gbóúnjẹ lẹ́nu rẹ̀ ọ̀run jẹjẹ mọ́ lọ́sẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ nu báwọn àfáà bá ti ń bá yín sọ̀rọ̀ ẹ̀sìn nǹkan báyẹn ètè máa ṣe gbogbo àwọn àfáà kọ́ lè bí ń pa gbogbo àwọn àfáà tí wọ́n dẹ̀ ti tẹ́ra wọn lọ́dọ̀ yín yẹn àbùkù tó bá fẹ́ mọ fáwọn àfáà tó wọ́ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n máa rí fín máa ń rí àwa ìfín ọ̀fọ̀ lápìtàn. Yakumullah. Àfáà tó bá tẹ́rẹ̀ lọ́dọ̀ yín ni ẹ tẹ́ èyí tí ò bá ti tẹ́rẹ̀ mọ́ kó wa pọ̀ mọ́ gbogbo wọn kankan náà ni wọn kankan náà kọ́ o tọ́lọ́run bá yọrọ àfáà kúrò lọ́rọ̀ gbogbo àwọn tí ń bẹ láyé gbogbo yín ó tẹ́lẹ̀ kan náà ni àfáà lẹ́bí ń ṣeré bẹ́yẹn. Ẹlẹ́ẹ̀kẹta òun ló bí ìjókòó yìí ó náà ní àlìbúkúlù. Yakumullah. Ó náà ní àwọn. Bàbá Kunfayakun déédéé ń tẹ́ fi pèlú kíní ìlú àti gbogbo Kunfayakun foundation millions of money ni. Story ń bẹ́tẹ̀ lè fún gbogbo Kunfayakun family. Ọlọ́run ní a máa ṣe kíní lọ́dún yìí ó sì ní ìmọ̀ dáwọ́ yẹn padà fún yín ta ló bí iye èrè tí ó bí yín.
àlìbúkúlù nínú tí yóò jẹ́ kí ọlá ń pẹ́ lọ́wọ́ àwọn èèyàn mọ́ ni pé ẹlòmíì ò mọ̀ yàtọ̀ nínú owó olówó àtowó ọwọ́ rẹ̀. Ayyakumullah. owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ nìkan kan ló ní nínú 5,000 tí ń bẹ lákàntì ẹ̀ ó lè jẹ́ kí 1,500 ní tiẹ̀ ń bẹ. tó o bá náwó olówó mọ́ tiẹ̀ ò tún rówó mọ́. bàbá kú báyà kúnnù ìkéé pé gbogbo àwọn kinní yìí náà kéé pé báyà kó wọn ọmọ pé tí wọ́n lè dá sí. ọlọ́run wá ṣe bàbá kú báyà kúnnù lẹ́nìkan gbogbo tí ń bẹ lára àwọn gan ti yó kí wọ́n tó fẹ́ mọ ọbọ̀ gbogbo ayé. sọmọ pé wọ́n ti àwọn ìyàwó rẹ̀ ìjẹun yó. sọmọ àwọn tí ń bẹ lára rẹ̀ lásán yẹ lọ́rùn wọn ni wọ́n gbẹ pápápá yìí. ẹ wọ alára kéwu nínú àwẹ̀ kéèyàn tún sànà tó báyìí mi ò rò pé lè yín gbà àwẹ̀. wọ́n ní ìfsì lọ́rùn ni. wọ́n tún ní ìfsì lọ́rùn alára kéwu bẹ̀rù ọlọ́run. àyàmọ́ kànáfì dúnìyà bàkìlá. 10 minutes ni wọ́n fún àlẹ́ àmì nílẹ̀ kan èlò tó 6 minutes ti gba máìkì lọ́wọ́ ẹ̀ ṣé 5 minutes lẹ́fẹ̀ẹ́ mi 5 minutes lẹ́fẹ̀ẹ́ mi ẹ ti dúró. àtẹ̀sí àbù. kí n tó fún yín yàn nẹ́bi tí ó ní túmọ̀. bílífùlù sí ìlàlì kò bóre. àtẹ̀sí àbù bílífùlù sí ìlàlì kò bóre. abá ni àrùní bàkìlá ń tọ́lá umuran bí bukuli yìí wà á tu kẹ̀rí màmá tàmí kẹsìrọ́ tó lè bá dìlì o rò pé torí kò nànà ni yóò tán bọ́ọ̀ nànà ní tí wọ́n kọ́ mọ́ owó ni kò tán. Ayyakumullah. kàlíkẹ́sì ká yàn nẹ́bi jàre. Ya Rabbi bilam yazal. yasikili kuluba. Muhabbata wal iman. Ya sayyida sakolaini. Uzita makalata. ọlá àdùnnú tẹ dá sínú ayé àwọn ìyá yìí ẹ rí i pé wọ́n sàn gbọ́ lọ́n tóbi lódì lódì. Yorùbá nàbí. ẹ gbọ́ lọ́n tóbi kírun mi ó dùn. Allahu akbar. wọ́n sàn ń yóò bá nẹ́bì léra wọn ni. Awali. yóò wọ ládùnnú náà bá kún bá kún àtẹ̀yìn àti gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ pé tó kínní ìdùnnú òní wọn lé yín láyé. Amina. ìyá máa ní àárọ̀ ọ̀bùtà. Mọ́lá wàdà bí kàmáàlì. ìbáṣọ́lò àlè. Wàsálẹ̀ mọ́tàsílẹ̀ máa. olúwa mi fẹ́ gbọ́nù. Sálọ àlẹ́ wàsálẹ̀ mọ́tàsílẹ̀ máa. sálọ àlè. Wàsálẹ̀ mọ́tàsílẹ̀ máa. Sálọ àlẹ́ wàsálẹ̀ mọ́tàsílẹ̀ máa. bàbá fún báyà fóònù tí mọ̀lánà sírù mọ̀kùtù mọ̀rán sí mi tí wọ́n jíṣẹ́ wọ́n jẹ́ tí wọ́n tún jẹ́ ti sírù mo tún wá lọ dúpẹ́ fún sírù lẹ́tù sírù tún fún mi lówó sírù ò ní fọlá pìtàn láéláé Amina. ayé wọn ò ní burú kò ní bàjẹ́ láéláé. Amin. alákàlí jẹ́ ìsìnkú ìkírùkà. Ya habibi ya muyazal. ìsìnkú kúlúbà. Sahabata wal iman. ya sayyida. Sakalaini uzita makanata. wa maqama ìsì. Ilumuzi hazima. ya man balagitu. Ajo wasayilahu. sallu alayhi. Salimu taslima. wa inna salata. Ala nabiyyi dawo. inna salata. Ala nabiyyi dawo. inna salata. Ala nabiyyi dawo. Usbili jaraha. Lima yakulu sakisa. Wadi qala rabbuka. Bigidame huwaina. Salimu taslima. Sallu alayhi wa sallimu. Yawi al-mazaya. Wazaya. Balliga tahaya. Tahaya. Sallallahu alayhi wa sallam. àtàyà sallallahu alayhi wa sallam Sallallahu alayhi. ọgbẹ́ wa débẹ̀ agbe ògbó Kunfayakun débẹ̀ agbe wa débẹ̀. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sheikh fọ́nì ọba tó ti ní kó máa rọrùn wọ́n bá pẹ̀lú mi kó wá sọ̀rọ̀ yóò ṣàṣọgbọ́nu. okay. nínú tí sì ń jẹ́ iye ọmọnìyàn salamatul insan abu naima. fi hifzil lisan. Allahu akbar. ntí máa mọ̀mọ́ nìyàn tí wọ́n máa fi pè dá sọ̀rọ̀ òun náà ni wípé kí máa sọ ahọ́n rẹ̀ bí wọ́n bá ní ó wá sọ̀rọ̀ kò ní ṣàṣọgbọ́nu. sheikh fọ́nì ọba tó ti ń fún yín sọ látàná
tó fi dòní bó bá dọ̀la kò ní gba sísọ náà kú mbẹ́. àmín. látọ̀dọ̀ ìjọ Kunfayakun Islamic Global Family nílé lóko wọ́n ní kí tókì yìí kó máa bá yín kó máa jẹ́ bá mi délé ó tẹ̀sùn wọn púpọ̀ lọ́wọ́ mi wàláhì. ó wúwo lọ́wọ́. ta ni ó gbà? ẹ̀yin gángan lẹ gbà á. ó wúwo lọ́wọ́. yóò máa dá sí inshallah. nínú àtẹná fún Sheikh fọ́ọ̀nì ọlọ́run jẹ́ àtúmọ̀ rí yín pé bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. àmín. ẹ rí i pé jókòó náà nítumọ̀ lọ.